SOE orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ tí a ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń gbé àṣà, ìṣe àti ìrìnàjò afẹ́ Rẹ́mọ ní àwùgẹ tá à ń pè ní Rẹ́mọ Culture and Tourism Electronic Magazine. Gbogbo iṣẹ́ tá à ń ṣe ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ìṣe àti àṣà ilẹ̀ Rẹ́mọ àti ìrìnàjò afẹ́ Rẹ́mọ pẹ̀lú ààfin pẹ̀lú ìṣe àwọn ọba láyéláyé aládéládé nílẹ̀ Rẹ́mọ ni àwa ń gbójútó nítorí pé a fẹ́ kí àṣà Rẹ́mọ kó parun. Ní agbára Ọlọ́run, ní orúkọ pẹ̀lú àtìlẹyìn àwọn bàbá wa tán jẹ́ ọba, wọn ò ní jẹ́ kí àṣà àti ìṣe Rẹ́mọ kó parun. Lọ́jọ́ tòní a tẹkọ̀ wálé sí ìlú Òde Rẹ́mọ níbí báyìí London Rẹ́mọ North Local Government tí àwa tó wá kẹ́kọ̀ọ́ tàdé wá mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Rẹ́mọ. Lọ́jọ́ tòní a ní àǹfààní láti wá sí ọ̀dọ̀ aláìlúwà Ọba Dr. Sọ́fíọ̀ Adétúnjí Hamidu Ọ̀ṣọ́ Ọ̀wádàníyàn kejì aláyé tìlú Òde Rẹ́mọ tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí wọn. Ní ọjọ́ tòní kábíyèsí máa yànnàná ẹ̀ fún wa. Wọ́n máa jẹ́ ká mọ àwọn nǹkan tí àwọn ti gbé ṣe látìgbà táwọn ti dé orí àlééfà àti ìrànlọ́wọ́ tí àwọn èèyàn ọmọ ìlú Òde Rẹ́mọ tí wọ́n ti ṣe pẹ̀lú wọn. Ní àkótán kábíyèsí máa jẹ́ ká mọ ìpalẹ̀mọ́ fún àkọ́kọ́ ọrú ẹ̀ àkójọpọ̀ gbogbo àwọn ọmọ Rẹ́mọ nílé lóko lódò tí à ń pè ní Rẹ́mọ Day Celebration. Kábíyèsí o. Ẹ ṣé. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ ṣé ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ní ẹ̀sán. Àṣẹ ìṣàmọ́dún. Àmín sà. Ẹnì kankan wà ní pẹ̀dúnú. Àṣẹ o. Àjọṣe pẹpẹ o. Àṣẹ sà. Ṣáàjọ máa ṣe pẹpẹ. Ṣáàjọ máa ṣe pẹpẹ lágbára lọ. Pẹpẹ lòun ń ṣe láàárọ̀. Àṣẹ. So èmi gẹ́gẹ́ bọ́n ṣe sọ, èmi ní Ọba Sọ́fíọ̀ Dr. Adétúnjí Hamidu Ọ̀ṣọ́ aláyé òde tí Òde Rẹ́mọ Ọ̀wádàníyàn kejì. Mo ti jọba náà ní June 25, 2009. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tèmi pé lásìkò tèmi ìlú rójú ó ráyè ó tẹ̀síwájú. Tàbá ní ká máa kà ní méní méjì kan tọ́lọ́run ti gbà wọ́ mi ṣe ní Òde Rẹ́mọ kì máa ń ṣe kékeré. Mo tẹ̀ kọ́kọ́ dúpẹ́ fún àǹfààní wípé àwọn ọmọ Òde nílé lóko wọ́n padà wálé, àtàwọn tó ń wà lé ẹ̀yìn odi tó ń wà nílé òyìnbó gbogbo náà ń padà wálé láti wá darapọ̀ pẹ̀lú wa fún ìdàgbàsókè oríṣiríṣi tó ń lọ ní Òde Rẹ́mọ. So mo dúpẹ́ pé lákọ̀ọ́kọ́ tá dé tí mo dé sí Òde Rẹ́mọ gẹ́gẹ́ bí ọba, mo kàn wò pé gbọ̀ngàn tí a ti tó jẹ́ town hall láàrin ìlú tó jẹ́ pé níbi ìgbà tó ń ti bẹ̀rẹ̀ foundation town hall yẹn ní ọdún tó ń bí mi gangan, that was 1960. Then, thank God on I can't precisely pick the date, but 2014 we commissioned it. So di lílò fún gbogbo ìlú pátápátá bẹ́ẹ̀ jẹ́ pé ìgbàlódé la fi ṣe, ta mú gbogbo nǹkan síbẹ̀ àti AC gbogbo nǹkan tó jẹ́ lílò to be fitting of a town hall gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Àtún ní standby generator jẹ́ pé tí NEPA bá múná lọ ọwọ́ kan la máa tán náà. So gbogbo ará ìlú ń lò, gbogbo àwọn àlejò náà wọ́n ń lò láti ṣe àṣeyẹ. So mo tún dúpẹ́ pé ní àsìkò náà lẹ́yìn 2020 or 2021, so a kàn ní police station tó yẹ kó ní barracks tó sí nǹkankan nú ẹ̀ ní pé wọ́n kàn mú ọlọ́pàá kan sí dàbí méjì. Mo tún jà takuntakun pé kò yẹ kó ṣẹlẹ̀ o. So àtúnrí pé police station dé àtúnṣe ní dáadáa, gbogbo àwọn tọ́rọ́ kọ́bọ̀ tá à ń rí gbà here and there àṣà kó papọ̀ láfi tún police station ṣe. Kò pẹ́ kó jìnnà ṣe náà gbé DPO wá fún wa
so police yẹn ti di Òdìrẹmọ police headquarters, so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So kò dúró síbẹ̀ rárá wípé kí káràkátà láàrin ìlú ó ń lọ déédéé, nítorí náà ló fi jẹ́ pé Òdìrẹmọ wá jẹ́ bí home to virtually everybody. Tó jẹ́ pé wọ́n wá ń darapọ̀ pẹ̀lú wa, tó wá ń ṣòwò pẹ̀lú wa. Gẹ́gẹ́ bí àwọn tó ń pè ní àwọn onígi tó ń pè ní àwọn oníkòso. Ìgbà tí mo dé náà mo fà wọ́n ra. Ìgbà tó ń dé Òdìrẹmọ náà rí pé ìlú ò ṣe fílẹ̀ o. Gbogbo náà ló wá di pé Ìkòso wá jẹ́ bí center fún bí buffer zone. Tó bá ti ń kó àwọn igi yẹn bọ̀ láti ìlú òkè, Òdìrẹmọ náà ti máa kọ́kọ́ já sí, tó ń ṣe máa slice ẹ̀, tó máa process ẹ̀. So kò tẹ̀ tún dúró níbẹ̀. Ṣe làwọn kan tó wá ṣí factory síbi tó ń kúkú process igi yẹn, wọ́n tó export ẹ̀ lọ sí òyìnbó. Àwọn mídíẹ̀ tó máa jẹ́ pé wọ́n kàn ra process ẹ̀ níwọ̀nba, wọ́n ṣe wá gbé lọ sí òyìnbó, wọ́n á tún wá lọ ṣe proper processing. Gbogbo ẹ̀ náà ó wá create employment opportunity. So gbogbo àwọn wa tó yẹ pé ṣe náà ń ṣe ọ̀ráìsà tó ń káwọ́ sókè, tó ń gbowó tó ń ṣe gbogbo ẹ̀ ò sí mọ́. Nígbà tí gbogbo wọn ti ríṣẹ́ ṣe, so inú mi dùn pẹ̀lú yẹn. So a tún dúró síbẹ̀ o. Káràkátà ọ̀rọ̀ ilẹ̀ ṣe kún mọ̀ pé surveyor lèmi. Bẹ́ẹ̀ni sà. So èmi jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó tún dùn ṣe, because tó bá fẹ́ ralẹ̀ tí ẹjọ́ bá wà lórí ọ̀rọ̀ ilẹ̀, mo mọ bí tá máa sọ sí, mo mọ nǹkan tá máa yọ kúrò, tá máa mú kúrò, tá máa fi kún, tó máa fi dodindi. So nídìí èyí ọkàn àwọn èèyàn balẹ̀ láti wá dòwò pọ̀, láti ralẹ̀ pẹ̀lú wa ní Òdìrẹmọ. Àdẹ̀ kí ń talẹ̀ kan fẹ́ni méjì. So ìyẹn ló jẹ́ kí ọkàn balẹ̀. Anybody tó bá ralẹ̀ báyìí ọwọ́ kan ló máa kọ́lé ẹ̀. Tó rẹ̀ èmi náà dẹ̀ gbé kùmọ̀ lọ bá wọn pé tẹ́ ẹ bá sanwó ní ṣe foundation, àbí tẹ́ ẹ bá ti dé level kan o, ibi tán ti ń ṣe foundation ọwọ́ kan, wọ́n máa ṣe iṣẹ́ wọn lọ ni. Nígbà tó pé àwọn tó wọ́n fẹ́ lọ máa gbowó mu ní kò sí nǹkan tó jọ. Àwa ṣì ń wá èrò kúnra mi báyìí. So àtúngbọ́dọ̀ lé wọn pẹ̀lú owó tọ́rọ́kọ́bọ̀ tá fẹ́ gbà lọ́wọ́ wọn. So nídìí èyí ìṣèlọ́kàn àwọn tó wá bá wa dòwò pọ̀, ìṣèlọ́kàn wọn balẹ̀. So tẹ́ bá dé Òdìrẹmọ ń sìn, mo fẹ́ lè sọ pé Òdìrẹmọ ó jẹ́ ìkan nínú ìlú tó wà ní Remo land tí ilẹ̀ ti wọ́n jù, nítorí pé proper layout la ṣe, because surveyor mi lè máa wò kí kankan máa talẹ̀ lọ láìjẹ́ pé wọ́n ṣe proper layout. So layout yẹn ló ń facilitate development. Tí development bá ti dé, àwọn kan tó bá ti kọ́lé títí wọn, ẹlòmíì tó bá fẹ́ kọ́ tiẹ̀ ó máa tún fẹ́ beat ẹni tó ti kọ́. So bí competition ṣe bẹ̀rẹ̀ nìyẹn, tó fi di pé àwọn àlejò wá bẹ̀rẹ̀ sí wọnú ìlú gan. Tó yẹ pé àlejò tó wà ní ìlú Òdìrẹmọ ń sìn gan, wọ́n ti ju àwa mọ́ ìlú. So inú mi dẹ̀ dùn sí, ó jẹ́ kí economic activities kó máa lọ. So ilé gbígbé náà ìyẹn náà kì í ṣe kékeré o, torí ilé rent gẹ́gẹ́ bí mo ṣe sọ, ilẹ̀ fẹ́ lè wọ́n jù ní gbogbo agbègbè Rẹ́mọ. Ilé gbígbé náà kì í ṣe nǹkan yẹpẹrẹ, because standard táwọn èèyàn fẹ́ là ń kọ́ fún wọn níbí. So nítorí eléyìí ó tún jẹ́ kó owó ilé náà kó tún lọ sókè díẹ̀ sí. Gbogbo ẹ̀ náà àwọn ìlú náà ló ń gbádùn ẹ̀. Mélòó lèmi fẹ́ bá wọn pinnu ẹ̀. So nídìí èyí ni pé ó bà ní nǹkan tó ń lọ ní Òdìrẹmọ ń sìn. Jẹ́ nípa security, a tún ń ṣe bẹ̀bẹ̀ nípa ẹ̀. Àwọn ọmọ alọ́kólóhùn kígbe, wọ́n fẹ́ máa dà wá láàmú lásìkò kan. Bẹ̀tà abẹ́lọ́hùn tí wọ́n abẹ́lọ́hùn Ọlọ́run dẹ̀ gbàdúrà. So nísìnyí ẹni tó bá sọ pé òun fẹ́ máa jalè, tó bá àrò lẹ́ẹ̀mejì kó tó wá, nítorí pé àwọn ọmọ wa náà ti dúró déédéé. Yàtọ̀ sí yẹn, a tún ń ṣètò traditionally. So ìyẹn ló jẹ́ kí ìyẹn náà tún fà sẹ́yìn. A sọ pé wọn kì í jí kankan fọwọ́rá díẹ̀díẹ̀ wà sí ẹ̀rí tán fi ń dẹ́rù báyìí. Gbogbo yẹn ti lọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrẹ́pọ̀ tó wà láàrin ìlú, akọ abo, ọmọdé àtàgbà. Ibi tí mo fi notice ẹ̀ ni pé nígbà tí mo kọ́kọ́ dé, kóòtù wa máa ń kún férò ni.
tó máa ń kẹjọ́ wá. tó máa ń kẹjọ́ wá, èrò máa wá rẹpẹtẹ, ó ti lù mí o, ó ṣe gbá o, ó ṣàwo, wọ́n jàdù kíni o, ẹnìkan fẹ́ kọ́lé torí pé ó jẹ́ ọmọ àbúrò, wọ́n ní ọmọ ẹ̀gbọ́n ló gbọ́dọ̀ kọ́, gbogbo yẹn kò jẹ́ kí gbogbo ẹ̀ wọlé, a máa àpíìsì wọn náà ni. So bẹ́ẹ̀ lọ́rọ̀ tá à ń sọ sìn, àwọn tó tẹ̀lé ń dájọ́ sìn bóyá náà tẹ̀lé ń ríṣẹ́ ṣe mọ́ ojú bí ẹjọ́ kan àbí méjì tó dẹ̀ ń dá sí ní ẹ̀ǹkọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀ tá a máa ń ṣe ẹjọ́ wa ní every Tuesday. Okay. But nísìn àfi bẹ́ẹ̀ ń rí ẹjọ́ mọ́, but ìyẹn ò translate pé kò ń sí ìkùnsínú díẹ̀díẹ̀ ò bẹ̀ kò dé level pé wọ́n ṣe máa tún á péjọ sọ́dọ̀ ọba. So nígbà tí wọ́n bá ti mọ̀ pé tí wọ́n bá ti dọ́dọ̀ ọba wọ́n máa bá wọn yanjú ẹ̀ náà, kí ló dàn òkun yanjú ẹ̀ lẹ́ẹ̀kan tó máa bọ̀ bí. So ìyẹn ló jẹ́ kí ìbágbépọ̀ wa ṣe ló dán mọ́rán. Láàrin ẹ̀ náà èyí tó wá ṣe kókó jù náà, ó di Rẹ́mọ ti wà tí ń ṣe ọ̀rọ̀ ọdún sẹ́yìn tí a máa pè ní bí over 300 years ago tí ó di Rẹ́mọ tí ń exist. Kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ palace tó jẹ́ ti ìlú, oníkálukú ń jọba sílé ẹ̀ ni. Ṣùgbọ́n tí èmi náà dé ní 2009 ilé mi mo rí jọba sí, so kò wà bí fitting pé kí ọba sọ pé òun wà kó yẹ pé ilé ẹ̀ ló ń gbé kó má sí palace, rárá o, nǹkan tó bá gbà la máa fún un. So bí mo ṣe dáwọ́lé ọ̀rọ̀ palace yẹn, àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So nígbà tó di 2016 la kọ́kọ́ parí first phase. So ọlọ́dẹ tó máa gbé iṣẹ́ ẹ̀dẹ̀ ní 2019 tó máa fi ṣe ọdún 10 lórí oyè, ìṣèmọ̀ kúkún sí palace lódìndí. So tó gbogbo nǹkan dẹ̀ pè sínú ẹ̀ pátápátá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ ní àsìkò tá a rẹ̀ tó ń kọ́ palace náà, ṣe ni development kankan dẹ̀ ń pè kan ránṣẹ́ ni, bẹ́ẹ̀ náà tún ni kíní tún yọjú, museum tún yọjú, níbi tá a ti ń bẹ̀bẹ̀ fún pé ẹni tó máa ràn wá lọ́wọ́ fún palace kíkọ́ o. Níṣe ni àwọn tó sọ pé àwọn ọ̀rọ̀ palace ọ̀rọ̀ ìlú ló máa ń kọ́ palace, bẹ̀ táwọn máa ràn wá lọ́wọ́, bẹ̀ táwọn rẹ́dà ti ṣe museum fún wa, nítorí pé èmi ti ń ṣàlàyé pé gbogbo àwọn nǹkan àbáláyé wa ó ń sọnù nítorí pé ilé wa là ń gbé. Ó dè nìkan ní ìlú tó ní museum ní gbogbo ilẹ̀ Rẹ́mọ. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o, nǹkan tèmi mọ̀ museum wà ní palace Aláyé Òde lóde Rẹ́mọ. So ẹ̀mẹ̀rẹ̀ kú lámúra. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ààrẹ tó dúpẹ́ lọ́wọ́ ọmọ wa dáadáa, ọmọ pàtàkì, olóríire ọmọ Adétọ́lá Emmanuel King, òun ló donate palace yẹn fún wa láti ṣe 10-year anniversary. So mi wà ní dúró bẹ́ẹ̀, gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ fún palace kíkọ́, màá kọ́ gbóṣùpá làbàndẹ̀ fún ààrẹ Kọ́lá Oyèfẹ̀sọ tó jẹ́ ààrẹ gbogbogbò of Rẹ́mọland, òun dẹ̀ tún ní balógun of Òde Rẹ́mọ. Àwọn bá mi pèrò sọ́kọ̀, wọ́n náwó wọ́n nọ́ra, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú pọ̀ tí mi lè dárúkọ tán, pẹ̀lú mo kàn fi ààrẹ Kọ́lá Oyèfẹ̀sọ fi ṣe reference point láti fi kí gbogbo àwọn tó kù. Ọdún bá ní kí n máa dárúkọ ńsìn, àsìkò á lọ, then màá dárúkọ ẹnìkan, mi ní dárúkọ ẹnìkejì, gbogbo wọn ló dẹ̀ ṣe. Ẹni tó jẹ́ balógun ìlú tí mo ti forúkọ dárúkọ yẹn, ẹ jọ̀ọ́ kẹ́ bá mi fi kí gbogbo àwọn tó kù pátápátá, lọ́kùnrin lóbìnrin. Rẹ́mọdé, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àsìkò yìí ṣe ojú mi, nítorí pé níbi ọdún kẹta àbí kẹrin tí bàbá wa Àkàríbò tó ń ṣe birthday, ibẹ̀ mo ti gbé placard tí mo sọ pé ayẹyẹ yẹn só dùn débi pé torí mi ò kàn bẹ̀rẹ̀ sí wú ní stadium láti ṣe ní Ṣàgámù, pé bàbá opportunity ni kíní fún wa, ẹ jẹ́ ká kún transform kíní tá a ra ṣe ráńpẹ́ yìí, ká kún jẹ́ kó di Rẹ́mọdé. Èmi ni ẹwà dáníyàn ọmọ aláfọ̀ṣẹ́ tí òun fàfọ̀ dànù ni wọ́n á sọ pé bàbá bí lè ṣe wú mi lórí tó yìí o, ẹ jẹ́ transform ẹ̀ kó di Rẹ́mọdé ká máa ṣe. So mo dúpẹ́ lọ́wọ́ lọ́yìn mi nínú ẹ̀dùn dùn nísìn fún tá a fẹ́ ṣe ti 2024 yìí, torí pé mo gba bàbá wa Àkàríbò níyànjú pé
kó jẹ́ kí ilé ìta ṣe ń gbà bá dé wọn kó di rẹ́mọdé wọ́n dẹ̀ gbà sí ní ẹnu wọ́n yàrá fẹ́ ṣayẹyẹ Ọlọ́run kó gbà fún wa ilé ìta rẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́dún yìí kò ní jẹ́ àṣemọ̀ ìlú a máa rójú a máa ráyè wọ́n á kí bàbá wa Kárìbò fún ọgbọ́n ìlàkàyè tó fi ń tòlú Rẹ́mọ tí ìlú Rẹ́mọ tó fi ń tùbà tó ń túṣẹ wọ́n máa pẹ́ lórí yẹ wọ́n á pẹ́ ṣọ́ máa fún yẹn ṣọ́ máa fún ṣáwọn wọ́n á pẹ́ so ìlú a tó máa rójú o ìlú a tó máa ráyè o gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn òdi tó wà ní ìlú òkè tó wà ní ìlú òyìnbó gbogbo wọn kí wọn pé ẹ kú ọdún ẹ kú yèdún àṣeyí ṣàmọ́dún Rẹ́mọ agbédìde ni o Sóyè. Kábíyèsí. Thank you so much. Kábíyèsí. Ẹ ṣé gan sir. For the benefit of our viewers at home, today we came to meet and greet our revered Kábíyèsí, His Royal Highness Ọba Dr. Saviour Adétúnjí Hamidu Osho Owadaniel II, the Alaye of Ode Remo. Kábíyèsí have said much thing about his personal contributions to the socio-economic development of Ode since he has ascended the throne of his forefathers. And he used the medium to thank all sons and daughters of Ode Remo that have been supporting him in making sure that there's a peace, growth, development, and community policing in Ode Remo. And then Kábíyèsí, he specifically mentioned I read Dr. Kola Oyefeso and some other people. On this note, today it has been a wonderful day for us, and we want to use this medium to thank His Royal Majesty Oba Babatunde Adewale Ajayi Torungbua II, the Akaribu and paramount ruler of Remo land, for giving us his royal blessing. It was the one that blessed what we've been doing. And at the same time, we are thanking all the Remo royal fathers. Every one of them, we are thanking them for giving us support. And then on this note, we are using this opportunity to equally thank the pioneer leadership of Remo Growth and Development Foundation, Otumba Tunji Lawal Sholari, and his co-chairman then, that was Dr. Kola Oyefeso, and coming down to Otumba Sheni Adetu, that is the present chairman of Remo Growth and Development Foundation. We are planning to have a befitting and each free Remo Day celebration between 20 to 27 December. And it is our prayer that may Almighty God make the days more prosperous for us. So today has been a wonderful day for us. So thank you for being our followers. Thank you for being our support and our sponsors. Once again, my name is Omoba Abiola Ogundeko. SOE.